Hello. Ẹ̀yin èèyàn mi o. Hmm. A kú dédé wòyí. A kú àsìkò táwa yìí. Bẹ́ẹ̀ ni o. Èmi ò mọ bí èèyàn ṣe wà láyé yìí tó ya elétí ikún, elétí lápá, tó ní tinú òun ṣáá ni. Torí nǹkan tó ń yàn láàyò ni pé kó nǹkan wá ṣe kà, kó máa fa wàhálà. Ìjọ́ ọ̀nà fẹ́ ṣe lé, ìdẹ́jọ́ ọ̀la Ashley fi fẹ́ sinmi láyé ẹ̀. Ìjọ́ ọ̀la Ashley fẹ́ sinmi tó máa lẹ́ran létí tó máa ronú pé wàdà. Èṣù máa burú o. Ẹ̀dá tí Ashley yìí ó máa ga léèyàn, mi ò rí irú ẹ̀ rí. Mi ò tiẹ̀ tí rí irú ẹ̀ rí láyé mi. Ọpẹ́lọpẹ́ àwọn internet space ló jẹ́ ká máa mọ̀ pé àwọn èèyàn bí èṣù bí èèyàn pé wọ́n ti èyí ní exist. Ó lágbára o. Ná bá ní ṣe ní Ashley lọ sí ilé ọjà, ó lọ sí ọjà Ifẹ̀. Wọ́n ló tún káwọn èrò bíi tiẹ̀. Wọ́n lọ declare pé àwọn ò ní gbà o, àwọn ò ní gbà. Àwọn ò ní gbà o, àwọn ò ní gbà. Wọ́n ní lánàá. Wọ́n ní ṣe ní Ashley sọ pé àwọn ò ní gbà gbogbo àwọn tó ń tẹ̀lé. Wọ́n ní kí ló dé gbogbo. Ṣé mọ̀ pé tí wọ́n ti dé ibi ọjà báyìí, àgàgà láàrin ọjà, ẹni kìíní kan pẹ́kẹ́ tó lùyàn lójú wọn máa sá jáde pé kí ló ṣẹlẹ̀, kí ló ṣe. Ló bá di Ashley pé Queen Naomi o, tí wọ́n sọ pé òun ni Queen ilé Ifẹ̀. Òun wá pé òun ni Queen ilé Ifẹ̀. Tẹ́ ẹ bá mọ̀, mo fẹ́ kẹ́ mọ̀ báyìí. Queen Naomi tẹ rí yẹn pé ará àta ni o. Pé kì í ṣọmọ ilẹ̀ yìí ni o. Pé ìlú kìíní ló ti wá o. Báwo ni ọmọ ìlú bòmí ṣe fẹ́ máa jẹ Queen ní ìlú tiwa ń bí báyìí. Òun tó jẹ́ pé òun lọmọ ọmọ ilẹ̀ yìí. Òun ìyàwó kábíyèsí ta ló yẹ kó jẹ Queen yóò ṣe òun. Pé àwọn ò ní gbà. Wọ́n ṣà ló sọ gbogbo àwọn implication yẹn tó fi jẹ́ pé wọ́n ò ní gbà ti Naomi, pé òun nìkan gbà tiẹ̀. Ná bá ní ṣe ni ìyá ọlọ́jà wá jáde. Ìyá ọlọ́jà jáde ń bẹ̀ pé kí ni? Pé gbogbo ẹnu sọ̀hún. Pé kó gbogbo ẹnu sọ̀hún. Naomi wí báwo. Naomi kọ́ ni ńbo ló wà nígbà tí Naomi wà láàfin. Ńbo Naomi ti wà ní ààfin. Ńbo ló wà nígbà tí Naomi ti ṣe dáadáa fún gbogbo ọjà, gbogbo àwọn obìnrin tó wà nílùú tí Naomi ń ṣe fónílé tó ń ṣe fàlejò. Pàápàá jùlọ àwọn widower. Wọ́n ní by the time tí àwọn widow tó wà nílùú yìí, pé ìgbà tí Naomi wà ní ààfin níta àkọ́kọ́ tó wá, pé Naomi ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà. Oúnjẹ ò wọ́n wọn, owó ò wọ́n wọn, gbogbo oríṣiríṣi. Bẹ́ẹ̀ ló ṣe fún gbogbo everybody ó kù díẹ̀ káàtó. Àwọn ọmọ aláìní Naomi náà bá ń bẹ̀. Pàápàá jùlọ àwọn tí òbí wọn kù díẹ̀ káàtó tó ń rí owó iléèwé san. Naomi ló ń ṣe gbogbo ẹ̀. Pé kí ná fẹ́ fi wé Naomi? Ta ná fẹ́ fi wé Naomi nínú gbogbo ẹ̀yin olórí tẹ kó sí ààfin? Àwọn ọmọ yín o. Ẹni tó yẹ kó ṣe Queen òun náà ló ṣe, wọ́n máa gbé fún un. Òun náà gbé fún. Báwo ló ṣe wá pé Queen ìwọ ló yẹ pé dídá sí gbogbo obìnrin tó wà nílùú yìí pé Ashley ò lè jẹ nǹkan kan nílùú yìí. Wọ́n ní kó tó wá rò tí kò fẹ́ jẹ ní oyè kan ní ààfin yẹn, kò sí anybody tó máa fún ẹ ní oyè kankan jẹ. O deserve ẹ̀. Tí kí ni fi ṣe? Tí o fi bímọ tán sọ pé kó lọ ṣe paternity, ó gbé ọmọ àlè wá fún wa ní ààfin. O mọ̀ pé òwò ni nílùú yìí. Àbí tí kí ni tí tó fi ń jẹ o tó ń jẹ Naomi lẹ́sẹ̀. Kí ni nǹkan tó ṣe fún wa? Kí ni nǹkan tó ṣe sáàfin? Tó máa fi sọ pé ìwọ ni kò jẹ Queen. Wọ́n lò tí ẹ̀ ní gbogbo àǹfààní yẹn rárá lára. Kò sí ò ní ọ̀wọ̀ kankan lára. Pé Queen Naomi là ń gbádé fún. Queen Naomi là ń gbádé fún. Queen Naomi ló lè ṣe o.
wọ́n náà sọ fún pé kó gbẹnu burúkú sọ̀hún. Wọ́n ní tẹ́ bá rí ìtìjú tí Ashley gbé padà sí kúrò ní ọjà lánàá, wọ́n ní gbogbo obìnrin ọjà wọ́n hòbò. Èmi ò mọ̀ kéèyàn wà kó má ní ìfúnrònú. Mi ò mọ̀ kéèyàn wà kó má ní àròjinlẹ̀. Mi ò mọ̀ kéèyàn wà kó jẹ́ pé wọ́n máa fa wàhálà lẹ́sẹ̀ gbogbo ìgbà. Wọ́n ń gbé dààmú fún ẹ lójoojúmọ́. Wọ́n ń gbé dààmú fún ẹ ní wákàtí, ní ìṣẹ́jú. Still, wàá tún padà síbẹ̀, wàá tún lọ máa dára ẹ láàmú. Ashley yé dára ẹ láàmú mọ́. O ò lè win ní Naomi, ó kàn fẹ́ ṣe rẹ̀ léṣe. Níbo lo ti fẹ́ gbà win ní Naomi? Okay, àwọn èèyàn wọ́n rí ẹ, wọ́n rí gbogbo nǹkan tó ń lọ, tí gbogbo nǹkan tó kà sí ẹ lọ́wọ́, tó kà sí ẹ lọ́rùn nínú ọjà tó tún lọ sọ́jà, tó tún lọ kan rẹ̀ lábùkù. Ashley yé kan rẹ̀ lábùkù mọ́. Jókòó jẹ́ kó gbà fún Ọlọ́run. Kó gbà fún Ọlọ́run. Ó sọ pé ọmọ ìlú yìí, ọmọ ilẹ̀ yìí. Kó gbé ẹ̀ náà. Kò gbé ọmọ ilẹ̀ yìí, gbogbo dẹ̀ ń ṣèbàjẹ́ sílùú yẹn. Ó dẹ̀ báwo náà ṣe fẹ́ fi nǹkan kan fi ẹ́ jẹ oyè ní ìlú tó ń ṣèbàjẹ́ sí. Ìlú tó ò nífẹ̀ẹ́ ìlú tó wà. O ò nífẹ̀ẹ́ ìlú, o dẹ̀ sọ pé ọmọ ìlú ni ẹ́, o dẹ̀ nífẹ̀ẹ́ ìlú yẹn. O rí pé kò sí nǹkan kan tó lè rí mú nílùú yìí. Torí number one, ọwọ́ ẹ̀ ò mọ́, ìkà kún ọwọ́ ẹ̀, ṣebíṣebí kún ọwọ́ ẹ̀, ìbàjẹ́ kún ọwọ́ ẹ̀. O iṣẹ́ ẹni tó lè jẹ oyè kankan ní ìlú yìí. Gbogbo ààfin ti fi Naomi jẹ oyè. Òun nìkan ló dẹ̀ lè ṣe. Kò sí anybody tó lè ṣe bí ó ṣe Naomi. Wọ́n ní wọ́n hòbò Ashley lánàá o lọ́jà o. Wọ́n hòbò, wọ́n lé ẹsẹ̀ ò balẹ̀. Tẹ́ bá rí bójú ṣe gbà mí tí gbà tá gbọ́ ilé inú internet space. Ṣé pé ìgbà wo ni Ashley ṣe fẹ́ jáwọ́ kúrò nínú gbogbo eléyìí? Kò síbi tí Ashley dé ní ààfin yẹn ó bá tẹ̀ ni. Bó ṣe ń tẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kábíyèsí, bẹ́ẹ̀ ló ṣe ń tẹ́ lọ́wọ́ àwọn gómìnà. Bẹ́ẹ̀ ló ṣe ń tẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè. Bẹ́ẹ̀ ló ṣe ń tẹ́ lọ́wọ́ àwọn ọba, gbogbo àwọn ọba tó wà ní ìlú yìí. Gbogbo wọn ti mọ̀ Naomi, wọ́n ti mọ̀ Ashley pé ó ní iṣẹ́ ibi ni, ó ní kébékébé. Pé kí náà nǹkan rere wo náà fẹ́ kà pé Ashley ṣe sílùú yẹn. Àfi tó ṣe tán gbọ́n pa ẹ̀. Àfi kó máa jẹ̀yàn lẹ́sẹ̀ ṣáá ni. Àfi kó máa ṣe kárí mi ṣáá ni. Àfi kó máa sọ pé òun lòun wà ńbẹ̀. Ṣé ẹ̀rí mi ni pé èmi gangan ni? Ṣé èèyàn lè yin ara ẹ̀ ni? Tí Ashley ni mo rí yìí o. Ó máa gbére, á lọ máa sọ pé àfòun. Who are you? Ta ni ẹ́? Èmi ò rí irú eléyìí rí o. Ashley lóhùn ò ní jáwọ́ nínú kíkan rẹ̀ lábùkù. Ó ń kan rẹ̀ lábùkù, wọ́n tún kàn lábùkù. Ó lóhùn ò ní jáwọ́. Òun dẹ̀ ló mọ̀. Ìdájọ́ ọ̀run ó kù sí dẹ̀dẹ̀. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tún já ilé ìsìn létí kẹ́ tún gbọ́ àbùkù tí Ashley tún lọ kàn lọ́jà ní ọjà Ifẹ̀ lánàá. Wọ́n láwọn obìnrin wọ́n fojú ẹ̀ hàn 10. Ìtò ṣẹ́gi wọ́n fún gbogbo wọn kúrò ní ààfin àtàwọn tó tẹ̀lé. Ṣé Ashley tún lè dìde pé kó tẹ̀lé òun kóun tún lọ karùn-ún ẹ̀ lábùkù? Kò sẹ́ni tó máa tẹ̀lé. Because ó ti fún wọn ní ṣéǹjì kéékèèké. Kò sẹ́ni tó mọ̀. Owó yẹn ti ghost nìyẹn. Owó tó fi ṣàràkà lánàá yẹn ti ghost. Òun àti Mariam ló kàn ń tẹ́ káàkiri. Àwọn tọ́lọ́hun ò fún ní adùn, tó ń lá ṣúgà, tó ń lá yìí. Ẹ̀yin èèyàn mi ò jèrè tó ṣẹlẹ́kẹ̀ṣọ̀ tọ́pọlọ yín pé tó létí ìgbọ́. Tẹ́mọ̀ sí ọ̀rọ̀. Ẹ bá mi fi tókù sí comment section. Ó jèrè bí Ashley ṣe lọ kó bá rẹ̀ ní ààfin lánàá. Ní ọjà lánàá. Olúwa ṣe. Èèyàn búburú kò sí ni. Ọlọ́run máa kó jáde láti máa tàràkà àti láti máa kàbùkù. Ẹ̀yin èèyàn mi ò jèrè, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi tókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí, ẹ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Torí ẹ̀ mo ṣe ní kí n mú àti ìbá ọmọ ilé wa ẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ bá gbọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.